àti ọpẹ́ ni. Dávìdì kọ wípé ká lè máa fi dúpẹ́, ìdí tá a ṣe máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn èèyàn máa ń lò Amẹ́ríkà á lò fún Thanksgiving, gbogbo ìdí tá a ṣe láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tá a ṣe máa ń láti gbé Ọlọ́run ga. Psalm 65 ló wà lèèyàn máa ti rí ká. Àwọn Catholic àti àwọn abẹ́ Anglican ní those days ní ìmọ̀ bí wọ́n ṣe ń ṣèkórè ìsìn, Psalm tó máa fi ń ṣèkórè lélẹ̀ Psalm 65. Níbẹ̀ lèèyàn máa ti rí gbogbo nǹkan ìkórè, torí David lákòókò ìkórè ni bí Ọlọ́run ṣe bùkún fún wọn, bọ́lọ́run ṣe máa ń jẹ́ kójò rọ̀ tí gbogbo nǹkan tó wà nílẹ̀ tó máa so dáadáa, tí gbogbo ẹranko, tí gbogbo igbó á kún pẹ̀lú ẹranko, tí kò sí nǹkan kan tí wọ́n ní tí wọ́n á kó ọ̀pọ̀ gbogbo ẹ̀jẹ̀ wọn níbẹ̀rẹ̀ ọdún, torí wọ́n máa ti ń jẹ́jẹ́ a lot of us níta àti practice ẹ̀ mọ́. Àwọn níbẹ̀rẹ̀ ọdún wá ti jẹ́jẹ́ pẹ̀lú Ọlọ́run bóyá nínú ọdún tó kọjá yẹn, bóyá ẹran tó sin ẹran, bóyá ẹran 100 mo kàn fi ṣàpẹẹrẹ ní o lórí, tó bá di ọdún tuntun mìíràn ó lè sọ pé Ọlọ́run tó bá lè fóun ní gba ẹran nínú ọdún yìí, nǹkan báyìí ló mọ́ wá ṣe fún ọ. So àwọn máa ń jẹ́ ẹ̀jẹ̀ sílẹ̀ ni, so tó bá wá tó àkókò ìkórè, gbogbo nǹkan tó jẹ́ ìjẹ́ ẹ̀ wọ́n wá kó wá nígbà ìkórè láti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí gbogbo nǹkan yẹn tó ṣeé ṣe, torí wọ́n mọ̀ pé agbára wọn kọ́ ló fi ṣe. So nǹkan tí Psalm 65 wà fún nìyẹn. So wọ́n máa ń lò ó fún ìkórè, wọ́n dẹ̀ máa ń lò ó fún Thanksgiving. So ẹ tó bá fẹ́ gbé èèyàn wá pé àpò kan fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn ni Psalm 65 verse chapter téèyàn lè lò ní verse ẹyọ kọ̀ọ̀kan ẹ máa rí ìdí tá ṣe máa láṣẹ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tá ṣe láti máa yin Ọlọ́run. Nítorí David sọ wípé Ọlọ́run ìyìn dúró dè ọ́ ní Síónì o, ìyìn dúró dè ọ́ nínú ilé rẹ̀. Síónì ilé Ọlọ́run ni là ń pè ní Síónì, níbi tí Ọlọ́run jókòó sí fún rẹ̀ gangan. Jerusalem ni nígbà yẹn fún àwọn Dávìdì, ṣùgbọ́n fún wa ń sìn Síónì Jerusalem tuntun tọ̀run níbi tí Ọlọ́run jókòó síbi ìtẹ́ Ọlọ́run. Ẹni pé àwa la lóore ọ̀fẹ́ jù, àwa la wà ní látayé bí láti wà ní Síónì tiwa àti ń gbádùn Mount Zion. You see, so ibi tí Ọlọ́run jókòó sí gangan ni. So once in a year gbogbo wọn á lọ síwájú Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tó ń kó wọn gbogbo ẹ̀, wọ́n á kó lọ síwájú Ọlọ́run àtẹ̀jẹ́ wọn. Wọ́n á wá dúpẹ́ nígbà tá bá wo nǹkan tó Ọlọ́run ṣe fún wọn nínú gbogbo ọdún yẹn. Wọ́n á wá dúpẹ́ torí wọ́n mọ̀ pé tọ́lọ́run bá sọ pé kójò máa rọ̀, òjò ò ní rọ̀. Elijah èèyàn ó sọ pé òjò ò ní rọ̀ lọ́dún 3, òjò rọ̀ kò sójò. Ìgbà tí Elijah sọ pé òkè ìwọ̀n òjò tó ṣe, torí báwọn èèyàn yẹn wọ́n ń ṣìṣekúṣe. Elijah dẹ̀ sọ fún wọn, ó sọ fún ọba ìṣekúṣe tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ bá yí padà, òjò ò ní rọ̀ ẹ̀ ní kankan jẹ o. Ó dẹ̀ sọ ní ìwọ òjò máa rọ̀, òjò jẹ́ rọ̀ fọdún 3. Lẹ́yìn ọdún 3 lọ́lọ́run ṣe sọ fún Elijah pé ó yá lọ sọ fún wọn, 1 Kings chapter 18, pé lọ sọ fún wọn sí lọ sọ fún ọba pé òjò máa rọ̀. So Ọlọ́run ni ó láṣìírí òjò, òun ló mọ iye òjò tó rọ̀, òun ló wà in control of oòrùn. Tó bá ní pé kó oòrùn má jáde, oòrùn ò ní jáde o. Tó oòrùn ò bá dé jáde everywhere máa dúdú ní o. Àwọn tó ń sọ pé kò sọ Ọlọ́run wọn àìgbọ́n ọ̀dá kan mọ̀ ní o. Tó bá ní ìwọ oòrùn máa ràn, oòrùn dẹ̀ máa dúró ni. Tó bá ní ìwọ ọjọ́ má jáde láàárọ̀, kò ní jáde o, kò ní jáde. Ká lè mọ̀ pé Ọlọ́run ló wà in control gbogbo nǹkan. Gbogbo ẹranko tá fi ń jẹran tá fi ń ṣe tí wọ́n ń raise inú ilé tá fi ń ṣe pet ṣe gbogbo ẹ̀, Ọlọ́run ló ní gbogbo ẹ̀ o, òun ló dá gbogbo wọn o. Àwọn tá àti ẹ̀ tí ìmọ̀ pàápàá wọn wà nínú igbó, Ọlọ́run ló ní wọn, ó dẹ̀ ń tọ́jú gbogbo wọn. Òun dẹ̀ ló máa ń pèsè fún àwọn èèyàn rẹ̀, so ń gbà ìkórè wọn á kó gbogbo rẹ̀ wá. So bí Ọlọ́run ṣe ń bless gbogbo àwọn èèyàn tó ń rin ilẹ̀ pẹ̀lú omi, tó ń fún wọn ní gbogbo nǹkan tí wọ́n nílò, táwọn èèyàn dẹ̀ ń ṣe ìkórè, tá ń kó gbogbo nǹkan oko wọn wá, nǹkan iṣẹ́ wọn tó ń ṣe gbogbo ọdún, tá wá fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ làwa náà ṣe jẹ́ ìkórè lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, so Ọlọ́run ni olùkórè o. Bẹ́ẹ̀ ó máa ń kórè ọkàn. Nígbà tí Jésù Kristi tó lọ ń wàásù káàkiri, mo sì máa sọ ní ọ̀rọ̀ ìyànjú, mo kàn fẹ́ fẹnu kan ni. Nígbà tó lọ ń wàásù káàkiri ní Matthew chapter 9, ó rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn
tí wọ́n wà under operation, tí àwọn mìíràn ẹ̀mí ti gbé àwọn ẹ̀mí búburú ti gbé wọn dè, wọ́n ń jẹ̀yà oríṣiríṣi lórí. Ó wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀, ó wá sọ fún wọn pé ó ní ìkórè pọ̀, ó ní ìkórè ìyẹn àwọn torí Jésù ò kì í pè wọ́n ní ẹlẹ́ṣẹ̀. Àwa la máa ń sọ pé a fẹ́ gbẹ ẹlẹ́ṣẹ̀ là, Jésù ò kì í pè wọ́n lẹ́lẹ́ṣẹ̀. Ìkórè ni Jésù máa ń pè wọ́n, harvest ni. So Jésù láti máa sọ wípé ìkórè àwọn tá fẹ́ kórè ẹ̀dì wọ́n pọ̀, ṣùgbọ́n òṣìṣẹ́ tó máa kó ìkórè yìí wọlé wọ́n kéré. Ó wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn, ó ní kán gbàdúrà kí àwọn tó máa lè máa kórè ọkàn wọ̀nyí, pé kí Ọlọ́run kó lè ràn wọ́n láti máa ṣe ìkórè ọkàn. Àníkan tí mọ́mì yẹn sọ láàárọ̀ tó ṣe touch mi ni wípé testimony brother kan mo gbọ́ ní program Apostle Joshua Selman ní Canada ní last week. Brother yẹn ó sọ wípé Texas bí lòun ti lọ school ní year 1 lòun ní fresh nígbà tó kọ́kọ́ wọ university lọ́dún kìíní. Àwọn ọ̀rẹ́ tó lọ bá ṣe, àwọn ọ̀rẹ́ tó join ní school, àwọn tó ń mu drug ni, bó kò mọ̀ pé àwọn tó ń mu drug ni, bó tó ti wá di ara wọ́n ti dì kan náà. So òun náà ti wá ń bá wọn mu drug, òun náà ti bá wọn ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe. Ó lóun try títí láti lè jáde kúrò láàrin wọn, ó ní ṣùgbọ́n difficult. Wọ́n máa threaten ẹ̀, wọ́n máa ṣe. Ó ní pé eventually wọ́n lé gbogbo wọn, wọ́n lé wọn kúrò ní university ni. Wọ́n lé òun kúrò ní school. Nígbà tán lé òun kúrò ní school tán, ó lóun wá wọ depression because níbi iṣẹ́ tóun tún ti ń ṣiṣẹ́ wọ́n lé kúrò. Gbàtẹ́ pé kó tó dé àti mu drug, gbogbo ojú ẹ̀ àti máa ràn, kò lè ṣiṣẹ́. Ṣẹ̀mọ̀, so ó ní gbogbo, ó lóun wá wọ depression. Ó nígbà méjì ló ti make attempt láti pa ara òun. The first one, òun ṣe òun rò pé òun ti kú, òun tún jí sáyé. Ó tún ṣe the second time tóun rò pé òun ti kú, òun kàn tún rí pé òun tún jí sáyé ni. Pé ó wá sún òun, pé ọ̀bọ̀dọ́dọ́ tó make second attempt, suicidal attempt, second one yẹn, bẹ́ẹ̀ ni obìnrin kan pé òun. Olóbìnrin yẹn wá sọ fún òun wípé òun mọ̀ kan tóun là kọjá o. Òun dẹ̀ mọ ẹni tó lè gbà ọ́ là. Òun wá sọ wípé gba òun làbí báwo, you have no idea. Ẹni yẹn sọ fún òun wípé nǹkan tóun là kọjá, obìnrin ni òun ti là kọjá. Òun mọ̀ ẹ́, òun rí ẹ. Nǹkan tóun là kọjá, òun ti là kọjá. Òun kàn gbọ́ message Apostle Joshua Selman, òun rí ní YouTube, òun kàn gbọ́ ni. Òun dẹ̀ rò pé bó ṣe sọ̀rọ̀ àfẹ́ ní pé Ọlọ́run fàṣírí òun sí Apostle yẹn. Ọlọ́run jẹ́ kó rí òun. Gbà tó dẹ̀ sọ̀rọ̀ tán, ó dẹ̀ sọ pé kóun gba Jésù. Òun dẹ̀ gba Jésù. Pé bóun dẹ̀ ṣe gba Jésù yẹn, pé gbogbo nǹkan tóun ṣe tóun rò pé kò sọ́nà, kò sí nǹkan kan téèyàn lè ṣe láti jẹ́ kí gbogbo àwọn kinní yẹn láti jẹ́ kó stop. Ó ní gbogbo ẹ̀ pátápátá ló stop. Láyé òun dẹ̀ yí padà. Òun dẹ̀ tún ti wá padà sí school. Pé tí brother yẹn bá rí òun, kò lè mọ̀ pé òun ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sẹ́yìn. Àwọn èèyàn ń rò ó gan ni pé kí ni, ta ló rò lọ́wọ́? Wípé so tí brother yẹn tó bá lè gbọ́ nǹkan tóun fẹ́ sọ, tó bá lè gba Jésù Kristi yìí, kó má yẹ̀yẹ́ tá máa ń fi Jésù ṣe kó má rò yẹn. Òun ṣẹ̀fẹ̀ introduce Jésù Kristi yìí sí. Wípé Jésù Kristi yìí, tó bá gba Jésù Kristi yìí, gbogbo nǹkan tó ń ṣe ẹ̀yẹ, gbogbo ẹ̀ pátápátá ní kọ̀ọ̀kan ló máa disappear. Pé gbogbo ẹ̀, ó ní òun dẹ̀ wá rò pé kí ló tún fẹ́ ṣe, òun ti make attempt láti kú ńgbà méjì, ikú yẹn ò wá, ikú yẹn fòun sílẹ̀, kò fẹ́ kóun lọ. So nǹkan tẹ́ni yìí bá ń sọ, ó ti là nǹkan tóun ti là kọjá, kóun kàn try ẹ̀ wò. Okay, what do you want me to do? Ó ní mo fẹ́ ká jọ gbàdúrà ni, ṣùgbọ́n mo fẹ́ kó gbàgbọ́ nínú ọkàn rẹ nǹkan tó máa sọ láti ẹnu rẹ nísìn. Kó má dẹ̀ lọ síbi kankan, má lọ bá àwọn ọ̀rẹ́ yẹn, má lọ síbi kankan, and watch what will happen to you. Ó ní ó dẹ̀ bá òun gbàdúrà o, òun dẹ̀ sùn o, àfi bóun ṣe jí láàárọ̀ ọjọ́ kejì, gbogbo nǹkan tó ń jẹ́ drug yóò kàn dẹ̀ rùn sóhun ni. Gbogbo àwọn nǹkan tóun máa ń ṣe, gbogbo ẹ̀dẹ̀ ó dẹ̀ dìbẹ́ ní pé òun ò tẹ̀ fẹ́ ṣe gbogbo àwọn nǹkan yẹn mọ́. Ó ní látọjọ́ yẹn báyìí òun ṣe yí padà nìyẹn. Nísìnyí ó ti padà sí school, ó ti ń ṣiṣẹ́. Ó lẹ́yìn tó bá rí òun gbà yẹn kò lè mọ̀ pé irú òun yìí lòun wá di ẹni tí ó wá ń sọ̀rọ̀ báyìí láti wá jẹ́rìí. Tó bá jẹ́ pé sister yẹn ò lọ wàásù fún un, ṣe mọ̀ pé life yẹn Sátánì kàn máa waste ẹ̀ ni.
so nǹkan tí Jésù ń rí, tí Jésù ṣe sọ wípé ìkórè náà pọ̀, àìmọye àwọn tó wà ń tà tó jẹ́ wípé wọ́n nílò Jésù Kristi yìí, ṣùgbọ́n kò sí ẹni tó máa lọ wàásù fún wọn, kò sí ẹni tó máa wàásù fún wọn wípé tẹ bá gba Jésù Kristi yìí ìyàtọ̀ máa wà nú ayé yìí. Gbogbo tẹ́rápì wọ̀nyí kò wọ́ọ̀kì, èyí tẹ bá ṣe de tẹ́rápì 1 tán ètò lọ ṣe tẹ́rápì 2, ṣùgbọ́n tẹ bá ti gba Jésù Kristi sínú ayé yín, ẹ̀mí míì ó máa wọlé, so ẹ̀mí tó wà ńbẹ̀ tó ń ṣe gbogbo iṣẹ́ ibi yẹn, ẹ̀mí yẹn ó máa kúrò. So ọ̀rọ̀ ìyànjú wa àkọ́kọ́ òun ni pé Jésù Kristi òun ni olùkórè ènìyàn o, òun ló máa ń jèrè ọkàn, kò kí ń pe ẹlẹ́ṣẹ̀ lẹ́lẹ́ṣẹ̀, ìkórè ló ń pè wọ́n. A lè kà ní Matthew chapter 9 tí mo fún wa yẹn from verse 36 ká lọ kà dé 38, a rí pé Jésù Kristi fúnra ẹ̀ òun ni olùkórè. Torí nǹkan tó ṣe wá nìyẹn. David sọ Psalm tá fẹ́ ṣe lénìí yìí, ó ní pé iniquity, ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá, ìrékọjá ó ló borí òun, kò kì í ṣe òun nìkan o, ó ló borí àwọn tó pọ́n ti gba Ọlọ́run. Ó ní ṣùgbọ́n Ọlọ́run yìí ó máa ń wẹ̀ wá mọ́, ó máa ń wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa mọ́, torí tí ò bá wẹ ẹ̀ṣẹ̀ wa máa lè sún mọ́, nítorí Ọlọ́run bí tẹ́ṣẹ̀ bá ti wà kò lè dúró ń bẹ, Ọlọ́run mímọ́ ni. Wípé so nǹkan tí Jésù Kristi ṣe wá kú sórí igi àgbélébùú nìyẹn, wípé káwa náà ká lè rí ìgbàlà, ká lè kúrò nínú ẹ̀ṣẹ̀, ká wá di ẹni mímọ́ nínú òun. Ṣe rí Proverbs 22 verse 6, mo fẹ́ fún wa ní especially our grandmother àtàwọn ẹ̀yà náà o. Proverbs 22 verse 6, bí a ṣe máa ń kọ́ Bible verse yìí ó yàtọ̀ sí bọ́lọ́run ṣe fi fún mi lọ́jọ́ kan. Nǹkan tó sọ ni wípé tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ́, nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Mo wá gbọ́ nípa ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà, àwọn tó wà lókè ni o, ọmọ méjì ló bí, àwọn méjèèjì kò sí kankan tó born again nínú wọn. Ìkan tí ẹ̀ wà nínú court ní yunifásitì, ẹni tó ń jèrè ọkàn fọ́lọ́run in hundreds of thousands ni mò ń sọ yìí o, mi ì lè porúkọ wọn tó ra ti ń wà YouTube. So ìgbà tí first born wọn tó wà ní court yẹn tó jáde kúrò ní school, ẹni tọ́jọ́ wà nínú court ìyẹn wá born again, ìyẹn ló ṣẹ̀ lọ wàásù fún wípé kó lè di àtúnbí. Ní ìwà gbogbo nǹkan tí kìrìsìtẹ́nì ń ṣe òun ni wọ́n fi kọ́ wọn, bàbá àti ìyá wọ́n ń gbààwẹ̀, wọ́n ń gbàdúrà, wọ́n ń wọ aṣọ tí àwọn ọmọ wọ́ọ̀dì ń wọ̀, gbogbo nǹkan wọ́n ń ka bíbélì, gbogbo nǹkan tá à ń ṣe ní ilé Ọlọ́run gbogbo ẹ̀ ló ń ṣe o pátápátá. Wọ́n miss Sunday school, wọ́n miss service, ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi kúrò lọ́dọ̀ bàbá àti ìyá wọ́n rí freedom, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ayé wọn, nítorí pé kò sí Jésù, wọn ní relationship pẹ̀lú Jésù Kristi, wọ́n mọ gbogbo nǹkan tí church ń ṣe. So ó bọ́dà ní gan, ó wá ń bi Ọlọ́run pé irú ẹ tó ń jèrè hundreds of thousands sóògùn fún yín, báwo ló ṣe wá jẹ́ pé àwọn ọmọ ẹ̀ méjèèjì kò sí kankan tó jẹ́ àtúnbí nínú wọn, tó wá jẹ́ pé ará àta tó jọ kúrò nínú kọ́ọ̀tì ló ṣẹ̀ wá mínísà sí àkọ́bí wọn tó ṣẹ̀ wá gba Jésù Kristi. Nígbà tí mo gbọ́ testimony tó wá sọ pé àbúrò nǹkan àwọn méjèèjì ni wọ́n jọ born again tó fi kúrò yunifásitì, mo ní so ibi tí Ọlọ́run ràn mí wọ́n lè rí pé ìwé òwe Proverbs 22 verse 6 yẹn wípé tọ́ ọmọ lé ọ̀nà tí Ọlọ́run sọ ní pé Jésù Kristi ní ọ̀nà o, jẹ́ kọ́mọ yìí kọ́kọ́ mọ Jésù Kristi láti kékeré, kò ṣe pé kòkàn máa tọ́ ọmọ ní ọ̀nà tó máa ṣe nìkan, má gbàwẹ̀, má wọ yẹtí, ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ wọrú aṣọ tó wọ̀ yẹn, má lọ chọ́ọ̀chì, má gbàdúrà. Nǹkan tá a máa ń kọ́ àwọn ọmọ nìyẹn, ṣùgbọ́n ní láti kékeré ó yẹ ká kọ́kọ́ sọ fún wọn kán ní relationship, ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi ni, ìyẹn gangan ni ó ṣe pàtàkì jù. So àwọn ọmọ pásítọ̀ tí wọ́n ní relationship pẹ̀lú Jésù Kristi, wọ́n máa gbogbo ọ̀nà tó yẹ ká máa ṣe o, nǹkan tá à ń ṣe nínú ilé Ọlọ́run gbogbo lọ́mọ o, wọ́n ń ṣe gbogbo ẹ̀ o, but wọ́n ní relationship pẹ̀lú Jésù Kristi. Nígbà tó bá wá dé yunifásitì tí ò sí bàbá àti ìyá wọn ń bẹ̀, wọ́n wá di nǹkan mìíràn nítorí pé wọ́n ní relationship pẹ̀lú Jésù Kristi. Nígbà ni mo wá rí wípé tí mo tún gbọ́ ìyàwó Bishop Oyedepo tó tún wá ń sọ wípé àwọn ọmọ wọn mẹ́rẹ̀ẹ̀rin
láti kékeré ni wọ́n ti ń jẹ́ kán gba Jésù Kristi. Wọ́n máa ń jẹ́ kán kọ́kọ́ mọ Jésù Kristi kan tó kọ́ wọn ní nǹkan kan. Fún àwọn ọmọ yẹn fúnra wọn ni wọ́n preach tí wọ́n wá jẹ́ kán mọ̀ wípé ẹ láti ní Jésù Kristi nínú ayé yín, ẹ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi. Wọ́n ní lẹ́yìn yẹn àti race àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó sì fáwọn àtọ́rọ́kọ wọn ò kì í sí ilé. Tọ́rọ ọmọ yẹn fúnra wọn mọ Jésù. Kò wá nídìí pé kán pariwo pé ẹ lọ máa gbààwẹ̀, fúnra wọn ló máa sọ pé mom we are fasting today, we are not eating. Àwọn fúnra wọn ló ń ka Bible. Kò wá nídìí pé bàbá àti ìyá ń lé wọn káàkiri. And títí di èní yìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin by God's grace they are doing very well in the Lord. Very well. You will be so proud of them. So àwa grandma àti gbogbo àti mother ẹjọ́ àwọn ọmọ kéékèèké ká má sọ pé wọ́n ṣì kéré. Ẹ jẹ́ ká jẹ́ kán mọ Jésù Kristi. Ká má kàn mọ́ fi ọ̀nà nìkan hàn wọ́n. Ẹ jẹ́ kán ní relationship pẹ̀lú Jésù Kristi láti kékeré. Nígbà tán bá dàgbà wọn ò ní kúrò ńbẹ̀ o. Torí wọ́n ti mọ Jésù. Tọ́lẹ̀ bá tiẹ̀ wá ń kọ́ wọn táwọn ọ̀tá bá ẹ̀wọ̀n ọ̀rẹ́ ń ṣerú nǹkan bí eléyìí ní school àwọn ò ní ṣe. Torí wọ́n á sọ pé àwọn ti ní Jésù. Mo rántí ọmọ mi kan tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ á sọ pé Jesus boy. Tọ́ bá fẹ́ lọ mú bí àwọn ní you know he won't drink, wọ́n ní he is Jesus boy. Òun náà dé rẹ́rìn gbogbo wọn ti mọ̀ pé Jesus boy ni. You see? Àbí Jesus girl. Torí pé láti kékeré ló ti mọ Jésù Kristi. Ó ti kò ṣe pé bóyá à ń kọ́ pé nǹkan báyìí ló yẹ kó máa ṣe, but ó ti mọ Jésù Kristi. Ó ti ń ka Bíbélì. Ẹ̀mí mímọ́ ti wà nínú ẹ̀. So kò sí ẹni tó ṣẹ̀ lè yí ọkàn ẹ̀ padà. So ẹ jọ̀ọ́ nǹkan tí ká máa ṣe fáwọn ọmọ wa ká máa bá wọn sọ̀rọ̀ wípé ẹ láti ní ìbáṣepọ̀. Ká sọ fún ẹni tó ń jẹ́ Jésù Kristi bó ṣe wá kúkú oró lórí igi àgbélébù, ìdí tó ṣe kúkú oró fún wa kí nǹkan tó máa gain zoe life, gbogbo nǹkan tó wà, gbogbo oore ọ̀fẹ́ benefit tó wà ní pé kéèyàn ní Jésù Kristi ká jẹ́ kán mọ̀, ká wá lead wọn into Jesus Christ. Ká jẹ́ kán ṣe sinner's prayer yẹn, kán mọ Jésù Kristi látọmọ kékeré. Tán bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù ẹ máa rí pé wọ́n ní kúrò lọ́nà yẹn mọ́. Wọn ò lè kúrò torí wọ́n mọ Jésù Kristi. Ká má kàn kọ́ wọn ní ọ̀nà nìkan, ṣùgbọ́n ká jẹ́ kán mọ̀ pé ọ̀nà yẹn gangan Jésù Kristi ni. Ó ní ọ̀nà yẹn ká kọ́kọ́ fi hàn wọ́n. Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So torí àkókò wa ẹ jẹ́ ká ṣe Psalm 65 bọ́lọ̀ ń ṣe fẹ́ la ṣe ṣe léyìn torí bí mo ṣe kọ nóòtì yìí kọ́ níyẹn bọ́ wí eléyìí tó ṣe pàtàkì jù what the Holy Spirit wants us to hear òun ni. So àkókò ìkórè tí gbogbo wọn kó irúgbìn wọn wá sínú tẹ́ḿpìlì Ọlọ́run láti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So David sọ wípé Olúwa ìyìn dúró dè ọ́ ní Síónì o. Mo tẹ̀ fẹ́ ká kọrin tẹ́lẹ̀ ká gbé Ọlọ́run ga ni but time ti lọ. Olúwa mọ̀ pé ìyìn dúró dè àwọn ní Síónì, ìyìn dúró dè Ọlọ́run ní Síónì. Ìdí tí David sọ pé ìyìn dúró dè Ọlọ́run ni wípé Ọlọ́run yìí oríṣiríṣi àwọn nǹkan lọ́lọ́run yìí ṣe. Ó fi agbára rẹ̀, ó fi títóbi rẹ̀, ó fi hàn. Ó fi hàn pé gbogbo nǹkan láyé àtọ̀run èmi ni mo ní. Èmi mo dẹ̀ lè fún ẹni tó wù mí. Bó ṣe wù mí ni mo ṣe lè ṣe. Mo dẹ̀ máa ń tọ́jú àwọn tí mo bá ti yàn, àwọn tí mo yàn tí mo ti pè wá sọ́dọ̀ mi, mo máa ń tọ́jú wọn ni. So sáàmù ìyìn àti ọpẹ́ òun ni Psalm 65 ní verse 1 ó sọ wípé Ọlọ́run ìyìn dúró jẹ́ dè ọ́ ní Síónì. Àwọn Júù sọ wípé dúró yẹn pé silent àkókò pé kéèyàn dákẹ́ rọ́rọ́ ni pé tán bá dé wọ́n ṣe máa ń ṣe ni wọ́n sọ o pé táwọn bá ti dé inú tẹ́ḿpìlì lákòókò yẹn gbogbo wọn á ti kó gbogbo nǹkan èso gbogbo nǹkan wọn wá tán fẹ́ fi fún Ọlọ́run o. Wọ́n á wá dákẹ́ lẹ́ẹ̀kan náà ni gbogbo wọn á bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. Wọ́n á kọ́kọ́ dákẹ́ ìbẹ̀rù Ọlọ́run yẹn òní wọ́n á kọ́kọ́ fi wọlé tí wọ́n á fi gádà tán bá ti wá pé tí everywhere ti kún lẹ́ẹ̀kan náà ni wọ́n á kàn gbé ìyìn Ọlọ́run ni wọ́n á gbé dìde láti bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run. So but àwa ń interpret ẹ̀ wípé Ọlọ́run ìyìn dúró jẹ́ dè ọ́ ní Síónì. A máa yìn ọ́ ní Síónì o. A máa gbé ọ̀gá ní Síónì o. A máa gbé ọ̀gá. A dẹ̀ máa wá mú gbogbo ẹ̀jẹ̀ tá ti jẹ́ pé a fẹ́ fún yín gbogbo ẹ̀jẹ̀ wa a máa wá mú wá sí ìmúṣẹ nígbà tá bá wá sínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀. So ẹni tí tó bá ti mọ̀ pé òun máa jẹ́ ẹ̀jẹ̀
ẹ̀jẹ̀ náà òun ò dẹ̀ ní lè san, má jẹ́jẹ́ o. Torí ó burú, ohun tó burú jù ni o kéèyàn jẹ́jẹ́ kéèyàn má san. Gbogbo àwa tá ti jẹ́jẹ́ tá a san, Ọlọ́run á dáríjì wá, ìgbà ẹ̀mọ́ ni o. Ẹ tó bá ti mọ̀ wípé òun ò lè san ẹ̀jẹ̀ tó mọ̀ pé ò lè san, má sọ pé o má jẹ́jẹ́ o. Ẹ̀jẹ̀ tó mọ̀ wípé o máa lè ṣe, má fọlọ́run ṣe, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀. Anyway, ẹ̀jẹ̀ téèyàn bá ti mọ̀ pé òun ò lè san, ẹ má jẹ o, ẹ má jẹ. Ṣùgbọ́n ó dára púpọ̀ láti máa jẹ́jẹ́ pé Olúwa, tẹ bá lè ṣe báyìí fún mi, nǹkan báyìí ni màá ṣe. So àwọn ará Ísírẹ́lì wọn ò fi ẹ̀jẹ̀ yìí ṣeré. Níbẹ̀rẹ̀ ọdún wọn á ti jẹ́jẹ́ nǹkan tó máa fi fún Ọlọ́run lákòókò ìkórè. Nígbà ìkórè lóòótọ́ wọn á sì wá san ẹ̀jẹ̀ wọn. So Dáfídì sọ pé Olúwa, ìyìn dúró jẹ́ dè ọ́ ní Síónì o, àti sí ọ lè a ó mú ìlérí ìfẹ́ wa nì, a máa wá mú ṣẹ. Ìyẹn ni pé ẹ̀jẹ̀ tá ti jẹ́. Ní verse 2 ó wá ń sọ wípé ìwọ tí ń gbọ́ àdúrà, àwọn ìdí tá ṣe fẹ́ máa ṣe láti gbé Ọlọ́run ga leléyìí o. Àwọn ìdí tá ṣe máa wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo fẹ́ fi ṣe prayer, mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ ìyànjú tẹ́lẹ̀ bọ̀ kò sáyè ìyẹn, so màá máa sọ ní kọ̀ọ̀kan. Àwọn ìdí tí a ṣe wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tí ìyìn ṣe dúró de Ọlọ́run ní Síónì. Ìdí àkọ́kọ́ tí Dáfídì kọ́kọ́ sọ ni wípé nítorí pé Ọlọ́run ń gbọ́ àdúrà. Ìwọ tí ń gbọ́ àdúrà, Ọlọ́run ń gbọ́ àdúrà o. Ẹ má jẹ́ kẹ́ni kankan sọ wípé òun ti gbàdúrà Ọlọ́run ò gbọ́. Pastor Adébóyè sọ pé kò sádúrà tí Ọlọ́run ò kì í gbọ́. Pastor Adébóyè sọ pé nǹkan tó máa ń ṣe wá ni wípé tá bá ti gbà á díẹ̀ ó ti sún wa. Ask until your joy be full ni. Pastor Adébóyè sọ pé àwọn ń sìn kò síbi táwọn fẹ́ lọ, àwọn ò tún ní pásọ̀ kan táwọn lè lọ bá. So àwọn máa gba àdúrà ẹ̀ tọ́lọ́run máa fi dá àwọn lóhùn ni. Pé àdúrà tọ́lọ́run ò kì í gbọ́ ni àdúrà tó jẹ́ wípé kò kì í ṣe wíìlì Ọlọ́run, kò kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Torí ìwé Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 14, 1 John 5 verse 14 sọ wípé èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ni o. Ohun tá bá béèrè tó bá jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni, Ọlọ́run máa gbọ́ tiwa, Ọlọ́run máa ń gbọ́. Ọlọ́run gbọ́ àdúrà. Ṣùgbọ́n tó bá pé nǹkan tá a béèrè kò kì í ṣe ìfẹ́ Ọlọ́run, orí yíyàwó ọkọ ọlọ́kọ ló wù ẹ́, o fẹ́ gbọ́kọ ọlọ́kọ, ìyẹn ò kì í ṣe ìfẹ́ Ọlọ́run o. Bó gbàdọ̀lá Ọlọ́run ò ní gbọ́rọ̀ àdúrà bẹ́ẹ̀. But ohun tó bá jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni, Olúwa tó bá fún mi ní 1 million nísìnyí, $1 million, máa lọ ra lé, mo máa lọ ra mọ́tò, mo máa lọ ra lẹ̀, ìyẹn ò kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Mo mọ̀ kó máa yà wá lẹ́nu. Ṣùgbọ́n tó bá sọ wípé Olúwa, tẹ bá fún mi ní 1 million nísìnyí, Olúwa, mo fẹ́ ráyè láti lè ṣeṣẹ́ yín, mo fẹ́ fi ṣe àwọn nǹkan báyìí tó máa lè jẹ́ kí n ráyè láti ṣeṣẹ́ rẹ, mo fẹ́ fi ṣe nǹkan báyìí sínú ilé Ọlọ́run, mo fẹ́ fi ṣe nǹkan báyìí kí àwọn èèyàn, bóyá àwọn tó lọ ń jèrè ọkọ̀ káàkiri ni o, àwọn oríṣiríṣi ibi iṣẹ́ Ọlọ́run, àwọn ọ́fúnèjì, ọmọ ilé tí àwọn tí ò ní bàbá tí ò ní ìyá níbi tán wà, àwọn tí ò rí nǹkan jẹ, mo fẹ́ fi ṣàánú fún wọn, mo fẹ́ fi ṣe gbogbo yẹn, ìfẹ́ Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n tó yẹ pé ìfẹ́ pé tara wa, mo ṣàfẹ́ fi kán lè mọ̀ pé mo lówó, kọ́mọ sísá yẹn gan kán lè mọ̀ pé èmi gan wà loaded, ìyẹn ò kì í ṣèfẹ́ Ọlọ́run o. Ìyẹn ò ṣe ìfẹ́kùfẹ́ nìyẹn. But tó bá ti jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni la nílò nǹkan yẹn fún, Ọlọ́run máa ń gbọ́ àdúrà. Ọba tó ń gbọ́ àdúrà ni a ní, Jésù tó ń gbọ́ àdúrà ló bí wa. Kìnìún ẹ̀yà Júdà tí kì í fọmọ rẹ̀ ṣeré, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ṣùgbọ́n ẹni tó bá ṣàìsàn tó sọ pé Olúwa, ṣebí nípa ìnáyín a ti mú mi lára dá, ẹ ti mú mi lára dá tipẹ́tipẹ́, so àìsàn yìí mo ti bá sọ̀rọ̀ kò fẹ́ gbọ́, Olúwa ó yá ẹ jẹ́ kó kúrò bí tó wà, mi ì fẹ́ mọ́. Ìfẹ́ Ọlọ́run nìyẹn. Ìfẹ́ Ọlọ́run nìyẹn. Olúwa sì múyàn lára dá, ìfẹ́ rẹ̀ nìyẹn. So ohun tá bá béèrè tó bá ti jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni, ṣé ìfẹ́ rẹ̀ ni pé ká lọ́mọ, òun ló sọ pé ká lọ, pé ó ní be fruitful and multiply. Ìfẹ́ rẹ̀ ni, òun ló sọ fún wa. So ìfẹ́ rẹ̀ nìyẹn. So ohun tó bá ti jẹ́ ìfẹ́ rẹ̀ tá bá ti béèrè, Ọlọ́run gbọ́ àdúrà o. Ẹ má jẹ́ kẹ́ni kankan tàn wá pé Ọlọ́run ò kì í gbọ́ àdúrà. Àdúrà ń gbà o.
Olúwa gbọ́ àdúrà wa lórúkọ Jésù. So David sọ pé àwọn ìdí tá ṣe máa fi gbé Ọlọ́run ga, tá ṣe máa fi dúpẹ́ ni wípé Ọlọ́run gbọ́ àdúrà, àti pé Ọlọ́run yìí ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo ènìyàn ń bọ̀ o. Tó sì sọ pé kò sí Ọlọ́run, kò sí nǹkan kan, ó ń padà bọ̀ lọ́dọ̀ Ọlọ́run yìí o. Kò sí ní kankan, kò sí nígbà tán bá lọ tán bá dé wọn á padà wá bí ọmọ onínàkúnà ni o. Gbogbo èèyàn ló ń bọ̀. Èyí tó bá dé yarí tó lòun ò ní gbọ́ lọ́jọ́ ìdájọ́ náà, ó máa dúró wájú Ọlọ́run ni o. Kò ní choice o, ó máa dúró wájú Ọlọ́run ni. So lọ́dọ̀ Ọlọ́run ó ní gbogbo èèyàn ń bọ̀. So ní verse 3 David wá sọ wípé ọ̀rọ̀ àìṣedéédé borí, ó ló borí òun, iniquity. Ṣe mọ̀ pé David ó ṣẹ̀ lóòótọ́. Ìrékọjá, mo ti sọ fún wa pé iniquity kò yẹn òun ṣẹ̀ṣẹ̀ tí ò tí ì gbàgbọ́, ẹni tó ti gbàgbọ́ ni. David gbàgbọ́, David wà ní Ọlọ́run, ó sì lọ báyàwó oníyàwó, ó sì bá láṣepọ̀, kò dúró ń bẹ̀, ó tún mú ọkọ ẹ̀, ó tún pa á, ó tún bo ẹ̀ṣẹ̀ ẹ̀ sódà kò sẹ́ni tó máa mọ̀. So David sọ wípé kò dẹ̀ kí ń ṣe irú òun nìkan ni àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó jẹ́ oríṣiríṣi ẹ̀ṣẹ̀, ó lè má tó ti David o, but ẹni tó ti jẹ́ àtúnbí tó dẹ̀ ṣe ń fẹ̀ṣẹ̀ ṣeré. David sọ wípé aláti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, nítorí pé ìrékọjá wa, torí ìrékọjá wa ni o, wa ló lò, kò sọ pé òun nìkan, gbogbo wa ló lò o. Ó ní bí ó ṣe ti ìrékọjá wa ni, ìyẹn ni gbogbo wa. Ó ní Ọlọ́run yìí ló máa ń wẹ̀ wá nù kúrò o. Torí tí ò bá wẹ̀ wá nù kúrò, báwo la ṣe fẹ́ lè súnmọ́ Ọlọ́run? A lè súnmọ́, kò lè dúró bí tẹ́ṣẹ̀ bá ti wà, kò lè dúró. Bí ẹ̀ṣẹ̀ máa ń separate èèyàn pẹ̀lú Ọlọ́run ni. David sọ pé torí ìrékọjá wa, nígbà tá a bá rékọjá, tá a bá tún gbàdúrà sí, á tún wẹ̀ wá nù, á tún fọwọ́, á tún gbà wá mọ́ra gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. So ojú sáṣe láti máa fi dúpẹ́, láti máa fi yin Ọlọ́run ni o. But mo fẹ́ ká gbogbo nǹkan kan ní verse 3 yẹn, ó sọ wípé ìwọ ni yóò wẹ̀ wá nù. Ṣé mọ̀ pé nígbà tí David ẹran náà máa fi lọ fi ń ṣe ìrúbọ, tí wọ́n bá ti ṣe ìrékọjá bẹ́ẹ̀ yẹn, ó ti ní àwọn òfin Mósè tó ti kà sílẹ̀, bóyá lọ pa màlúù kan, lọ fi ewúrẹ́ kan àti kinní kan, ikọ̀ tó máa ń lò ń gbà tí wọ́n yẹn. But David tún wá sọ síwájú wípé ìwọ ni yóò, ìyẹn ni pé to come, kò tí ì ṣe lákòókò ti tòun, wípé ìwọ ló tún máa wẹ̀ wá nù, ló máa wẹ̀ gbogbo ìrékọjá wa nù. Lénìí ń sìn, ẹ̀jẹ̀ Jésù Kristi ló wá ń wẹ̀ wá nù. So David ń prophesy bẹ́ẹ̀ ni, ó sọ̀rọ̀ pa Mẹ̀sáyà ni, wípé Jésù Kristi ẹ̀jẹ̀ tirẹ̀ ó ló máa wá di ẹbọ tó máa wá rú ẹbọ yẹn lẹ́ẹ̀kan ṣoṣo. Tẹ́ pé tá bá kàn ti ṣe ìrékọjá yẹn, a lè lọ sá sídìí àgbélébùú ká bẹ̀bẹ̀ pé mo tún ti dé o Jésù, mo tún ti ṣe eléyìí, ṣàwẹ̀ mi mọ́, ṣàṣàánú fún mi. Tá bá dẹ̀ sọ lóòótọ́ àti lódodo, tá tún padà sínú ẹ̀ mọ́, á dẹ̀ dáríjì wá lóòótọ́, á dẹ̀ fi ẹ̀jẹ̀ rẹ̀, á tún fi wẹ̀ wá nù. So ní verse 4 ó wá sọ wípé alábùkún fún ilé ẹni tí ìwọ yàn. Ẹni tọ́lọ́run bá yàn, ó ní alábùkún fún o. Gbogbo èèyàn kọ́ lọ́lọ́run yàn o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run yan Ísírẹ́lì ni? Ọlọ́run yan Ísírẹ́lì gẹ́gẹ́ bí èèyàn rẹ̀ ni. David sọ wípé alábùkún fún ẹni tí ìwọ yàn. Ìkọ́ tí máa ń sọ fún ọ̀yìn tá bá fẹ́ lọ wàásù, bí a fẹ́ lọ jèrè ọkàn, tó wá sọ pé àwọn tí mo bá sọ̀rọ̀ mọ́ àbọ̀ mọ́, ẹ̀yin kọ́ lè ń jèrè ọkàn tí wọ́n ní pé ká kàn sọ̀rọ̀. Jésù Kristi fún rẹ̀ sọ wípé kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ òun tí bàbá òun kò bá fà á. Bàbá òun ló máa ń fà yàn. John 6:44 tí wọ́n ní pé ká kàn lọ sọ̀rọ̀ tó ń sọ pé ká sọ. It takes the Holy Spirit to convict somebody. You cannot convict anybody, mi ò lè convict, kò sí ni. It takes the Holy Spirit, ẹ̀mí mímọ́ ló máa ń ṣiṣẹ́ yẹn. Jésù Kristi sọ John 6:44, ó ní wípé kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe pé bàbá tí ó rán mi pó fà á. Ọlọ́run ló máa ń fà yàn, láṣẹ máa ń gbàdúrà pé Lord, even as I go out today, draw men, àwọn tẹ́ ti prepare sílẹ̀, tẹ́ fẹ́ jèrè ọkàn wọn, àwọn ní kẹ́ jẹ́ kí n pàdé bí mo ṣe ń lọ lénìí, tẹ́ bá fẹ́ lọ evangelism. So kò kí ń ṣe ọ̀rọ̀ tá a máa sọ, kò kí ń ṣe nǹkan tá a sọ pé mo mọ̀rọ̀ sọ, mo mọ Bible kiri tí màá lò, kàn sọ títí kò sí kankan tó máa bá yín ṣe serious prayer. But àwọn tọ́lọ́run bá ti fà, tọ́lọ́run bá ti draw wá, tẹ́ bá kàn ti sọ, power to become yẹn ni Bible pé they become, that power to become yẹn Ọlọ́run ló ní power yẹn o, àwa kọ́ la ní. So that power to become yẹn
òun ló máa ń jẹ́ kán di àtúnbí, òun ló máa ń jẹ́ kán wà convicted láti gba Jésù Kristi. So Dáfídì sọ pé alábùkún fún ni ẹni tí ìwọ yàn, ẹni tí Ọlọ́run bá yàn ni o, tí ìwọ sì mú láti máa súnmọ́ ọ̀dọ̀ rẹ. Ọlọ́run ló máa ń múyàn súnmọ́ ọ̀dọ̀ rẹ o, Ọlọ́run ni o. Kí ó lè máa gbé inú àgbàlá rẹ wọ̀n ni. Ṣé mọ̀ pé okay, ìwọ lè máa gbé inú tẹ́ḿpìlì mi, mo ti fà ọ́ wá, you be convicted. Ṣé mọ̀ ẹ kàn fẹ́ràn Ọlọ́run yìí, gbogbo nǹkan Ọlọ́run ló kàn máa wù yín, ẹ ní fẹ́ ṣe nǹkan mìíràn, ẹ ti mọ̀ pé Ọlọ́run gangan òun ló yàn yín, òun ló fà yín wá. Kò kì í ṣe àwa fúnra wa, ká má rò pé èmi ṣe bẹ́ẹ̀ mi fúnra mi ni mo born again. Oore ọ̀fẹ́ ni o, oore ọ̀fẹ́ ni, kò síyàn kankan tó qualify àbí tó lè fún rẹ̀ ṣe. Ẹni tí Ọlọ́run bá fà tó ṣe tán tó fà, òun ni, oore ọ̀fẹ́ ni. So Dáfídì wá sọ pé gbogbo benefit tó wà ní ilé Ọlọ́run ló máa tẹ́ wa lọ́rùn, torí ẹni tí Ọlọ́run bá ti pè wá sínú ilé rẹ̀, gbogbo benefit, gbogbo nǹkan tó wà pẹ̀lú takajì ọmọ Ọlọ́run ló máa fún wa. Ṣé mọ̀ riches o, wisdom o, àlàáfíà o, eternal life, zoe, ìyẹn ló ti ṣe pàtàkì jù. Ìyè àìnípẹ̀kun, gbogbo benefit tó wà nínú Ọlọ́run, gbogbo ẹ̀ òun la máa rí tá bá ti wà nínú tẹ́ḿpìlì Ọlọ́run. Ó dẹ̀ máa ń tẹ́yàn lọ́rùn ni. Kò sí nǹkan mìíràn tó lè tẹ́yàn lọ́rùn bí pé kéèyàn wà nínú Jésù o. Ẹ tó bá wà nínú Jésù lóòótọ́ àti lódodo, gbogbo nǹkan ayé wọ̀nyí ẹ kàn máa wò ó ni o. But Jésù tẹ wà nínú ẹ̀ yẹn, ó máa jẹ́ kẹ́ ẹ ní ìtẹ́lọ́rùn ní gidi. Ó máa jẹ́ kẹ́ ẹ ní ìtẹ́lọ́rùn. Ẹ ní kó gbogbo nǹkan ayé yìí, ẹ ní kó sáyà. Mi sọ pé àní ní o, gbogbo ẹ̀ la máa ní. Ọlọ́run gan máa ń fi fún wa, ṣùgbọ́n àní kó sáyà bí àwọn èèyàn ṣe kó sáyà tán ní lè sùn. Àní tẹ́lọ́rùn wa nínú Jésù Kristi, òun ni. So ní verse 5 ó wá sọ nípa agbára Ọlọ́run. Láti verse 1 to 4 ó sọ̀rọ̀ nípa Ọlọ́run olóore ọ̀fẹ́. Ṣé mọ̀ ìyí dúró de Ọlọ́run olóore ọ̀fẹ́ yìí, láti máa yin Ọlọ́run olóore ọ̀fẹ́. Nígbà tó wá dé verse 5 ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa agbára Ọlọ́run. Ó ní Ọlọ́run yìí ohun ìyanu ló máa ń ṣe nípa òdodo. Gbogbo nǹkan tó máa ń ṣe nípa òdodo ni. Ṣé mọ̀ pé God is a righteous God, olódodo lọ́lọ́run. Gbogbo nǹkan tó bá ti ṣèlérí pé òun máa ṣe, ó máa ń ṣe ní ọ̀nà àrà ni, á dẹ̀ máa ṣe ní òdodo. Gbogbo ẹ̀ lọ́lọ́run máa ń ṣe. Ó sọ pé ohun ìyanu nípa òdodo ni ìwọ fi dá wa lóhùn tá bá ti ń béèrè. Ṣé mọ̀ tó dẹ̀ jẹ́ pé ìfẹ́ rẹ̀ ni, tó jẹ́ pé òun ló ṣèlérí fún wa bí kò máa ṣe nǹkan yẹn, ó máa ń ṣe nípa, ó máa ń fi agbára rẹ̀ hàn, á dẹ̀ máa ṣe nípa òdodo. Right, á máa ṣe ni, kò ní jẹ́ kójú ti ẹni tó ti gba òun ní Olúwa àti Olùgbàlà. Dáfídì wá sọ pé torí pé ìwọ ni Ọlọ́run ìgbàlà wa, ìwọ lọlọ́run tó gbà wá là, ìwọ lolùkórè ọkàn ènìyàn, ìwọ ló gbà wá là, ẹni tí í ṣe ìgbẹ́kẹ̀lé gbogbo òpin ayé. Ọlọ́run tó ń sọ̀rọ̀ nípa èyí o, ó ní hope gbogbo ènìyàn o. Ọlọ́run yìí ò ní hope gbogbo èèyàn, torí náà aláti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a ní ìrètí wa nínú Jésù ló wà. Ìrètí wa nínú Jésù ló wà, kò kí ń ṣe nínú owó ta ní o, kò kí ń ṣe nínú gbogbo nǹkan ta kó sílẹ̀ nǹkan ayé yìí o. Ẹ tó bá fi ìrètí ẹ̀ sí gbogbo nǹkan ayé yìí ó ti tọrọ ẹ o. Nínú Jésù Kristi ó ní ìrètí wa. Dáfídì sọ pé ẹni tí ń ṣe ìgbẹ́kẹ̀lé gbogbo òpin ayé àti àwọn tí ó jìnnà rere, gbogbo àwọn tó tiẹ̀ wá bí tó jìnnà, kò ṣe ní Ísírẹ́lì nìkan ló wá ń sọ, títí lọ dé òpin ayé, lọ dé ìparí òkun, ibi tó kún parí sí, ṣe Australia ní end of the world, títí lọ dé gbogbo bẹ̀. Dáfídì sọ pé Ọlọ́run kan yìí òun ni hope gbogbo ènìyàn o, kò tún sí hope mìíràn níbi kankan o. So yẹn ni pé a láti ní relationship pẹ̀lú Ọlọ́run. Ìkan tó true àti sọ verse 5 nìyẹn. A láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yìí o. Tá bá ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yìí, nígbà náà la mọ̀ pé a ní ìrètí nínú Ọlọ́run. Ẹni tí ò bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ kò ní ìrètí nínú Ọlọ́run o. Gbogbo ayé ló sì máa wá dúró wájú Ọlọ́run yìí o. Whether we like it or not, lọ́jọ́ ìdájọ́ gbogbo èèyàn ló máa dúró wájú rẹ̀ o. Àtẹni tó gbàgbọ́ pé Ọlọ́run wà, àtẹni tí ò gbàgbọ́ pé Ọlọ́run wà, gbogbo wa la máa dúró níwájú Ọlọ́run yìí lọ́jọ́ náà. So ní verse 6 ó ń pa agbára Ọlọ́run ló sì ń sọ o. Ìdí tá ṣe máa láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé Ọlọ́run tó gbà wá là, ṣé kò tó láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni?
ní verse 5 pé aláti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, aláti yin Ọlọ́run tó gbà wá là tí ò jẹ́ ká kú sínú ẹ̀ṣẹ̀. Ní verse 6 ó wá sọ pé nípa agbára rẹ ẹni tí ó fi ìdí òkè ńlá múlẹ̀. Ẹ wo àwọn òkè ńláńlá wọ̀nyẹn, ẹ mọ bọ́lọ́run bó ṣe ṣe ni, ó dẹ̀ plant wọn bí àtẹ̀yàn bá gbin àgbàdo tẹ́lẹ̀ Ọlọ́run ṣe plant àwọn òkè ńláńlá yẹn. Òun ló ṣe jẹ́ pé tán bá rí nígbà tó bá ń bọ̀ òkè ńlá Dáfídì sọ wípé àwọn òkè yẹn máa ń ṣìdí ní tán bá rí, wọ́n máa ń fò bí àgbò nígbà tán bá rọ́ Ọlọ́run, because òun ló plant wọn síbẹ̀. Báwa ṣe ń gbìn nǹkan bẹ́ẹ̀ ló ṣe plant àwọn òkè ńláńlá wọ̀nyẹn. Dáfídì sọ wípé nípa agbára rẹ̀ òun ló fi gbogbo àwọn òkè ńláńlá yẹn ó fìdí wọn múlẹ̀ dúró ṣinṣin ni, ò pé ẹ̀yin eléyẹ̀ lè kúrò níbi tẹwà yẹn. Tó bá dẹ̀ tó sọ pé ẹ ṣí kúrò níbi tẹwà, wọ́n á ṣí kúrò ní. Ìfọwọ́ sọ pé àwa gan tajọ́ mọ òun fún wa ní oore ọ̀fẹ́. Tá bá sọ pé fún òkè pé kí òkè ṣídìí, tá a dẹ̀ dáùtù, tá a ṣiyèméjì, ó lókè yẹn máa ṣídìí. Ó sọ fáwọn ọmọ rẹ̀ nítorí pé òun ló mọ bó ṣe gbin gbogbo àwọn òkè yẹn, ó plant wọn ní òkè. Gbàdá bá ń gbin nǹkan bẹ́ẹ̀ ló ṣe plant gbogbo òkè. Dáfídì sọ wípé nípa agbára rẹ ni o. Ó ní tí a fi agbára dì í lé àmùrè, agbára la fi dì í lé àmùrè, agbára Ọlọ́run ni. Ó ń sọ̀rọ̀ nípa how mighty God is. Mo rántí ńgbà tó ń bá Job sọ̀rọ̀, Job 38 verse 6, nígbà tí Job tó ń rojọ́, Ọlọ́run bi Job pé Job wá, jẹ́ kí tiẹ̀ bi ẹ́ ní ìbéèrè. Nígbà tí mo tiẹ̀ gbé foundation ayé yìí tí mo gbé kalẹ̀, tó mọ bí mo gbé sí, tó ní ó nípìnlẹ̀, ayé tí mo dá yìí ó nípìnlẹ̀ o, mo rú ju mẹ́rin ni o, ó mọ bí mo gbé sí, ó mọ bí mo gbé síbẹ̀, rárá. Ó ní lórí ibo ni a gbé kan ìpìlẹ̀ rẹ̀ mọ́, ìpìlẹ̀ ayé ta wà lórí ẹ̀yẹ ó nípìnlẹ̀. Ọlọ́run ti gbé òkú pé ó mọ gbogbo nǹkan, ó rò pé ó mọ̀ mí. Sọ fún mi níbo ni ìpìlẹ̀ tí mo ti gbé ayé ìpìlẹ̀ kalẹ̀ ìgbòho wà? Tàbí ta ni ó fi òkúta igun rẹ̀ lélẹ̀? Òkúta tí mo fi gbé ayé ìdúró. Ṣé ìwọ ló bá mi gbé dúró? Ṣé ìwọ ni? Ṣé ìwọ ń pa? Tó ń pa agbára Ọlọ́run tó ń gbà gbogbo rẹ̀. Tó ń gbé ayé ìdúró. Agbára rẹ̀ tóbi. Kò dá lágbára gẹ́gẹ́ lẹ́yìn Ọlọ́run bí alágbára ńlá ni. Omnipotent is all powerful. Kò dá lágbára gẹ́gẹ́ níbi kankan tóbi ti Ọlọ́run bí. Tó ní bẹ́ẹ̀ sẹ́yìn wá ń sọ wípé ẹni tí ó pariwo òkun mọ́ rọ́rọ́ bẹ̀. Ṣé yóò kú bó ṣe máa ń hó yẹn tó bá ti lọ sí òkun tó ti máa owó ìfẹ́ tó ti máa hó yẹn? Kí ni Jésù Kristi ṣe nígbà tó hó? Jésù Kristi ní ìwọ òkú afẹ́fẹ́ ó bá orí omi dákẹ́jẹ́ láti sọ pé ìdí kíákíá ni gbogbo owó èsì yẹn ni ó dákẹ́jẹ́ yìí. Ó ní ìjọ ìjọ kí n dáná láti ní láti máa dúpẹ́ àjẹmọ́ ní Ọlọ́run lórí ìgbò nítorí alágbára ńlá òun Ọlọ́run yìí ó máa ń pariwo òkú mọ́ rọ́rọ́ ni. Kò sí bí òkú yẹn ṣe lè máa hó tó Ọlọ́run yẹn á lè pa á lọ́dọ̀ nítorí kò ló dá òkú. Òun tó kú bá rí fúnra òkú máa ń sálẹ̀. Nígbà náà ọmọ Ísírẹ́lì ń bọ̀ tán fẹ́ kọjá rẹ́sì òkun pupa nígbà tí Mósè tọ́lọ́run sọ pé Mósè pé ó yá na ọ̀pá rẹ̀ nà sórí ẹ̀. Ọlọ́run kàn dẹ̀ mí sí ni o, ó kàn bírìtì lásán ni o. Òkun pupa ó pínyà ni, ó pínyà, kó ṣe pé kò pínyà nìkan, ó tún fúnra ẹ̀ kó yẹ̀pẹ̀ sí àárín ẹ̀ kó ga sókè káwọn ọmọ Ọlọ́run kan lè kọjá lórí level ground. That is the God we are talking about o. Alágbára ńlá. So David sọ pé Ọlọ́run yìí alágbára ńlá ni o, nítorí náà láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ẹni tí ó ń pariwo òkun mọ́ rọ́rọ́. Kò ń ṣòkun nìkan ló ń pa mọ́ rọ́rọ́ o, ariwo ríru omi yẹn ni pé ìṣòro. Ṣé mọ̀ pé ńgbà ó yẹ kó mi ṣòro ní tómi bá dẹ̀ ti ń rú wàhálà oríṣiríṣi ló ń jẹ́ bẹ́ẹ̀. David sọ pé irú ariwo yẹn Ọlọ́run máa ń pa mọ́. Tá bá ké pe Ọlọ́run pé omi yìí ó rú bí ó ṣe yẹ kó rú, Olúwa á sì sọ pé ìwọ omi rírú yẹn, ìwọ náà dákẹ́, ètò ṣe yẹ ti tó, á sì dákẹ́. Ó ní aláti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ń ṣerú ẹ̀. Ó tún wá sọ ní the same verse yẹn o, ó ní àti gìrìgìrì àwọn ènìyàn. Ó ní kọ́bà tán máa ń kọ́ mi ìmọ̀re tó sọ pé ẹsẹ̀ gìrìgìrì àwọn ọ̀tá tó sọ pé ó tilẹ̀kùn mọ́ wọn. Ẹ mọ̀ pé táwọn ọ̀tá
ó tilẹ̀kùn mọ́ wọn ni. Dáfídì sọ pé àwọn ọ̀tá máa ṣe ẹsẹ̀ àwọn ènìyàn, wọ́n máa ṣe ẹsẹ̀ girigirigirigiri láti fẹ́ ṣiṣẹ́ ibi pé kí ló máa ń ṣe, ó máa ń pa wọ́n rẹ́ ni, á dẹ̀ tilẹ̀kùn mọ́ wọn. Kò nílò kọ́kọ́rọ́ kó tó wọlé mú àwọn ọ̀tá. That is the God that we serve. Kò nílò kọ́kọ́rọ́, ẹ̀kan tilẹ̀kùn náà pa, kán ti géètì náà pa. Nígbà tó bá fẹ́ mú wọn kò nílò kọ́kọ́rọ́ o. Á dẹ̀ wọbẹ̀, á dẹ̀ mú wọn ni, á mú wọn ni. So Dáfídì sọ pé àti girigiri àwọn ènìyàn ó máa ń mú dákẹ́, á tilẹ̀kùn mọ́ pa, á mú dákẹ́ pa ni, á stop wọn ni. Pé so nítorí bẹ́ẹ̀ ó yẹ ká máa yin Ọlọ́run yìí o, ó yẹ ká máa gbéga. So nígbà táwọn bá ń ka sáàmù yìí, wọ́n máa ń kà á ní kọ̀ọ̀kan tí wọ́n á máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ọlọ́run tó pariwo òkun mọ́rọ́rọ́, Olúwa dúpẹ́, Olúwa gbé ọ̀gá, bí wọ́n ṣe ń ṣe é nìyẹn. So sáàmù yìí wọ́n fi ń kọrin, wọ́n dẹ̀ máa ń kà á lásán, wọ́n máa ń kà á láti máa fi dúpẹ́, láti máa kọrin gbogbo ọjọ́ bá ti ń ṣe ìkórè àwọn Júù, wọ́n ṣe máa ń lo sáàmù yìí nìyẹn. So gbogbo pọ́ìntì ní kọ̀ọ̀kan ni wọ́n máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, wọ́n máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ní verse 8 ó sì ń sọ̀rọ̀ agbára Ọlọ́run lọ ni o. Ó ní àwọn pẹ̀lú tí ń gbé apá ìpẹ̀kun, wọ́n ń bẹ̀rù nítorí àmì rẹ̀ wọ́n ni. Àwọn tó ń gbé ibi tó tiẹ̀ jìnnà, tí wọ́n kì í ṣará Ísírẹ́lì, tí wọ́n sì rí àwọn iṣẹ́ Ọlọ́run ti Ísírẹ́lì, àwọn tó ń gbé ibi tó jìnnà, ó ní wípé àwọn gan rí àmì, wọ́n rí ọwọ́ Ọlọ́run. Ẹ̀rù dẹ̀ máa ń bà wọ́n pé Ọlọ́run yìí máa wà kàn máa ń tọ́ra wa pé kò sí Ọlọ́run ni. Nígbà tọ́jọ́ bá yọ láàárọ̀, ká ní o mọ̀ pé ó níbi ọjọ́ ti ń yọ. Kò dẹ̀ sẹ́ni tó lè pàṣẹ fọ́jọ́ náà pé ìwọ ọjọ́ ò gbọ́dọ̀ yọ lénìí. Kò sí baba ńlá iná. Ọjọ́ yẹn á kàn dẹ̀ yọ fún rẹ̀ ṣáá ni. Nígbà tó bá dẹ̀ tún di àṣálẹ́, ṣẹ mọ̀, òkùnkùn á dẹ̀ tún dé. Ọjọ́ á tún ti lọ, òkùnkùn á tún dé. Kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé ìwọ òkùnkùn kúrò, o gbọ́dọ̀, mo fẹ́ kọjọ́ yẹn kó ti continue bẹ́ẹ̀. Kò sí baba ńlá tó lè ṣe. So Dáfídì sọ pé irú Ọlọ́run bẹ́ẹ̀, àwọn èèyàn tó wà níbi tó jìnnà gan tó ń ṣe ará Ísírẹ́lì, wọ́n bẹ̀rù, wọ́n mọ̀ pé Ọlọ́run kan wà. Ta ló máa rí ọjọ́ tó jẹ́ tún máa dalẹ́, tó máa tún rí pé gbogbo ẹ̀ tún ti yí, ó tún di òkùnkùn, tí ò ní mọ̀ pé agbára kan wà tó ń kọ̀ntrólù ẹ̀. Agbára kan wà tó ń kọ̀ntrólù ẹ̀. Pé sọ ọmọ tó wà ní the rest of the world, ọmọ fúnra wọn gan wọ́n rí wonder, wọ́n rí iṣẹ́ ìyanu tọ́lọ́run tó ń ṣe. Ní verse 9 ó wá bẹ̀rẹ̀ sí ní sọ láti 9 to 13 yẹn, ó ń sọ̀rọ̀ nípa bọ́lọ́run ṣe máa ń pèsè. Ẹ máa wo bó ṣe máa ń lo òjò láti ṣe iṣẹ́ ìyanu. Because tó bá sọ pé kójò máa rọ̀ lọ́dún kan péré, kò ní sóúnjẹ níbì kankan o. Nígbà gbogbo èèyàn máa mọ̀ pé Ọlọ́run wà. Ní verse 9 ó wá sọ wípé ìwọ bẹ ayé wò, ó sì bomi rí. Ọpẹ́lọpẹ́ kó bomi rí ayé, tí ò bá sómi, tá a bá momi ní, mi rò pé tí ò bá momi 10 days, mi rò pé ó lè gbélé ayé mọ́ pàápàá. Tí ò bá rómi mu for 10 days, á mọ̀ pé Ọlọ́run ń bẹ. Níbo la ti fẹ́ rí? Tó bá sọ pé kójò máa rọ̀, níbo la ti fẹ́ rómi náà? That's how powerful God is. Dáfídì sọ pé ìwọ bẹ ayé wò, ó dẹ̀ bomi rí, kí gbogbo wa ká rí omi láti máa mu. A fi ń wẹ̀, a fi ń ṣe oúnjẹ, àmọ́ ibi tó ti ń wá. Ọjọ́ méje la máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ pé a ti ẹ̀ rómi lò. Dáfídì sọ pé a ní láti máa dúpẹ́, a ní láti dúpẹ́. Ó ní ìwọ mú ilé ọrọ̀, odò Ọlọ́run ó kún fún omi. Ṣé ẹ mọ̀ pé gbogbo ọrọ̀ tó wà láyé yìí, gbogbo ẹ̀, most of ọrọ̀ yìí ilẹ̀ ló ti wá o. Tí ò bá dẹ̀ sí òjò, tójò ò bá rọ̀ sílẹ̀ yìí, kò ní sí nǹkan kan. Gbogbo most of the things tá à ń lò ilẹ̀ ló ti jáde o. Gbogbo ọrọ̀ tá a tiẹ̀ ń kó jáde lábẹ́ ilẹ̀ ni o. Gbogbo góòdì tí wọ́n lọ ń wà, tí ilẹ̀ yìí tó bá le, tí ò bá ṣe é wọ̀, kò sí bó ṣe lè gbẹ́ góòdì jáde o. Pẹtrólù tá ń fi sí mọ́tò yìí, tí gbogbo ilẹ̀ bá le, tí kò sí nǹkan kan, báwo ni pẹtrólù ṣe máa jáde? Gbogbo àwọn nǹkan ọrọ̀ tó wà ní ayé yìí, ilẹ̀ ló ti ń wá, ilẹ̀ ló ti ń jáde, ilẹ̀ ni. So Dáfídì sọ pé ìwọ ló jẹ́ kí a ní ọrọ̀ nílé ayé yìí, pé odò Ọlọ́run tó wà ó kún fún omi ni. Odò yẹn kún fún omi. A dẹ̀ mọ̀ pé Jésù Kristi ni orísun ìyè ni, orísun tó tí kò kí ń gbẹ ni, kò kí ń gbẹ. Orísun yẹn ó kàn ń ṣàn ni. Òun la ṣe ń gbádùn lórílẹ̀-èdè alààyè o. Òun ni
orísun omi yẹn ó ń ṣàn ni. So Dáfídì sọ pé odò Ọlọ́run ó kún fún omi. Ó ní ìwọ pèsè ọkà wọn, ó kàn pèsè ọkà. Nígbà tó bá ṣe pé tójò ò bá rọ̀, ṣé àgbàdo máa jáde? Tán bá gbin àgbàdo tí kò sí òjò ní lóṣù méjì, àgbàdo yẹn máa gbẹ sílẹ̀, àgbàdo tán gbìn yẹn ó máa gbẹ síbi tó wà yẹn ni. Ṣùgbọ́n Dáfídì sọ pé torí pé o fi omi rin gbogbo ilẹ̀, ìwọ wá pèsè ọkà wá pọ̀ tí wọ́n á lè kó wá nígbà ìkórè. Ó ní nígbà tí ìwọ ti pèsè ilẹ̀ bẹ́ẹ̀, torí pé o ti fún wọn ní ilẹ̀ bẹ́ẹ̀ tó lè jẹ́ kí ọkà wọn tó lè jẹ́ kí ó jáde dáadáa, kágbàdo kó lè pọ̀ mọ́, torí pé o fún wọn nílẹ̀ tó dáa ni. Ó tún fertilize ilẹ̀ yẹn pàápàá. Especially àwọn tá tún wà ní Áfríkà, ilẹ̀ wa láìsí fertilizer. Ìgbà tá à ń dàgbà mo rántí tá bá lọ gbin kòkó sí gádìn ẹ̀yìn ilé wa, ó máa hù fún rẹ̀. Àfi fertilizer àfi kọ́kọ́ sí ni o. Kòkó yẹn dẹ̀ máa hù. So Ọlọ́run so great, Ọlọ́run so ní agbára. Ó dẹ̀ ṣe gbogbo nǹkan wọ̀nyí fún wa. A láti máa dúpẹ́ fún gbogbo nǹkan tọ́lọ́run ṣe. Nítorí Ọlọ́run fún rẹ̀ yìí, òun làṣírí òjò. Tó bá sọ pé òjò èyí tó rọ̀ yẹn ti tó, òjò máa stop ni o. Òun ló mọ iye òjò tó rọ̀ o. Kò sẹ́ni tó mọ iye òjò tó rọ̀ nínú wa o. Kọ́ọ̀pù lásán tá bá fi sínú òjò, tá bá máa fi gba 3 4 á ti sú wa. Ṣùgbọ́n Ọlọ́run mọ iye òjò tó rọ̀ o. Ṣé kò wá yẹ ká máa gbin irú Ọlọ́run bẹ́ẹ̀? Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni, tó jẹ́ kí gbogbo ilẹ̀ kó fertile láti lè so èso fún wa, ta fi ń rí jẹ, tó tún di ọrọ̀ fún wa pàápàá. So ní verse 10, ó wá sọ pé ìwọ fi ìrìmi sí àpòrò rẹ̀, gbogbo àwọn ibi tí kò yẹ kí omi ṣàn dé, Olúwa dẹ̀ fún rẹ̀ á make sure pé omi débẹ̀. Gbogbo àwọn ibi tí ò ṣe plain land, tí ò ṣe ibi táwa gan ò tiẹ̀ tá à lè rí, gbogbo bẹ̀ Ọlọ́run á dẹ̀ fi omi, á dẹ̀ fi rí gbogbo ẹ̀. Abundantly ni o, tó máa pọ̀ ní rẹpẹtẹ ni o. Ó ní ìwọ sì tẹ́ ògúlùtù rẹ̀, ẹ má bí mo ṣe ka Yorùbá ẹ má mind you, English ẹ̀ lèmi máa ń kà tí máa fi understand ẹ̀ dáadáa. Yorùbá yẹn ń gbà mìíràn kò kí yé mi púpọ̀. But verse 10 sọ pé ìwọ fi ìrìmi sí àpòrò rẹ̀, gbogbo ibi tí kò yẹ, ní púpọ̀ abundantly ni o, lọ́pọ̀lọpọ̀, kò ṣe ní kékeré o. Olúwa fomi rí ni o, tómi yẹn dùn dáadáa láti lè máa mú gbogbo èso jáde, àti gbogbo ògúlùtù, gbogbo àwọn ibi tí kò ṣe, tí àwọn èèyàn tiẹ̀ lè sọ pé àwọn fẹ́ lọ pa oko àbí àwọn fẹ́ lọ ṣe, gbogbo ibẹ̀ lọ́lọ́run máa ń rí, ló máa fi gbogbo ẹ̀, ló máa fi omi, ló máa fi sí ní gbogbo àwọn ibi tó le, àwọn ibi tó le gidi, á rọ òjò sí gbogbo rẹ̀, tí gbogbo rẹ̀ á dẹ̀ rọ̀, tó máa ń sì fún wa láti lè fi gbìn kan síbẹ̀, láti lè máa fi mú gbogbo irúgbìn àti ọrọ̀ jáde. Ó ní ìwọ fi ọwọ́ òjò mú ilẹ̀ rẹ rọ̀, gbogbo òjò yẹn á rọ̀ débi pé gbogbo ilẹ̀ dẹ̀ máa rọ̀ ni. Ìgbà tó bá soft tí gbogbo ẹ̀ ṣe, lòjò yẹn máa tó ń dá. Tẹ́ bá notice, gbogbo ilẹ̀ á rọ̀, ara tu ilẹ̀ yẹn fún rẹ̀ pàápàá, ara tu ilẹ̀. Ó ní ìwọ bù sí híhù rẹ̀, so wá ń jẹ́ kí gbogbo nǹkan, ó wá ń jẹ́ kó hù. Tàbí ẹ bá gbin àgbàdo díẹ̀, bá tẹ̀ máa fi débẹ̀, nígbà tí Ọlọ́run bá ti jẹ́ kí gbogbo òjò rọ̀, tí gbogbo ẹ̀ ṣe, gbogbo ẹ̀ á wá pọn mọ́ dáadáa, gbogbo ẹ̀ á wá ṣe. Ṣé rí ọ̀rọ̀ harvest ìkórè tá à ń sọ yìí, kò kí ń ṣe ọ̀rọ̀ oko nìkan, mo fẹ́ ká gbé sórí gbogbo nǹkan tá à ń ṣe o. Torí adùn ṣe bí nǹkan tọ́lọ́run bá lọ́wọ́ sí ni o. Ká gbé sí gbogbo nǹkan tá à ń ṣe ni o. Ká fi Ọlọ́run sí gbogbo nǹkan tá à ń ṣe. Inú iṣẹ́ ìránṣẹ́ yìí, tọ́lọ́run bá bomi rin iṣẹ́ ìránṣẹ́, ẹ máa rò pé ọ̀yàn máa rò pé kí tiẹ̀ ní àṣírí ẹni yìí pàápàá ni. Gbogbo nǹkan ni o, àbí òwò ẹ tó ń ṣòwò, tọ́lọ́run bá bomi rin òwò téèyàn ń ṣe, á dàbẹ̀ ní pé èèyàn nìkan ló máa ṣe ni o. Ní gbogbo nǹkan ni o, even nínú ẹbí, nínú marriage, lórí ọmọ, ká gbé sí gbogbo area. Àmọ́ Dáfídì kàn sọ̀rọ̀ nípa ìkórè, ìdí tá ṣe láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, tá ṣe máa ń yin Ọlọ́run. But gbogbo nǹkan ló cover o, gbogbo nǹkan ló cover pátápátá. Ká má sọ pé ẹ̀ ṣe bí àkókò ìkórè nìyẹn, àwa ò ṣáàgbìn kan sìn. Gbogbo nǹkan tá à ń ṣe, iṣẹ́ wa ìkórè ni o. Ká lọ jèrè ọkàn, ìkórè ni o, ìkórè ni.
torí máa ń wò ó ńgbà mí náà tí Pastor Adéníyì máa mínísítà tó máa ń méèkì altar call tí 10,000 sí máa jáde máa ń rò pọ́jọ́ wo Olúwa ọjọ́ wo lèmi máa lórí ọ̀fẹ́ àti méèkì altar call bẹ́ẹ̀ àwọn tó yẹ lẹ́ máa jáde bó torí pé Ọlọ́run ti bu omi rin iṣẹ́ ìránṣẹ́ tó gbélé wọn lọ́wọ́ pé wẹ́yù pásọ̀ mi lè mínísítà ń bẹ̀ kán kí bàbá tó dìde kó dẹ̀ méèkì altar call káwọn èèyàn má dáhùn wọ́n lè má jáde ẹ jẹ́ kí bàbá débẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ 5 minutes péré as simple as wọ́n ṣe máa yọra ń sọ̀rọ̀ wọn yẹn if you want to give your life to Jesus come out now wọ́n lè bẹ̀rẹ̀ sí ní máa sáré bọ̀ everybody á máa sáré bọ̀ torí pé Olúwa ti bomi ní ministry wọn ni so nǹkan tí David sọ yìí gbogbo area ní omi fẹ́ ká sọ pé ìkan oko ẹ̀mí òkúkú gbé oko yẹn ò kàn mí every area ifun nínú ayé àwọn ọmọ nínú ayé wa nínú ayé ọkọ nínú ìyàwó gbogbo ẹ̀ ló wà applicable sí o gbogbo ẹ̀ pátápátá ni verse 11 favourite mo fẹ́ fi ṣe ọ̀rọ̀ yànjú tẹ́lẹ̀ kó tó di pé mo gbọ́ ọmọ mi wá láàárọ̀ verse 11 wá sọ wípé ìwọ fi oore ó fi dé ọdún lé adé ọ̀rá ń kán ní ipa ọ̀nà rẹ can imagine pé kán fi dé èèyàn lórí tó bá fadé adé tó beautiful tó dáa ni ò kán fi dé èèyàn sórí èèyàn ẹ mọ̀ pé èèyàn máa beautiful sí ni David sọ wípé ní àkókò ìkórè because àwọn Catholic ṣe máa ń ṣe níbi November yẹn nígbà tó bá ti di kù díẹ̀ kọdún parí ní gbogbo èèyàn máa kó gbogbo ìkórè wọn wá láti oko gbogbo nǹkan tó ń ṣe for the year wọn wá kó síwájú Ọlọ́run báwọn Júù ṣe máa ń ṣe nìyẹn gbogbo nǹkan tó ń méèkì ìwọ tó méèkì 5 million everybody máa wá jókòó pé nínú ọdún yìí o nǹkan báyìí Amẹ́ríkà náà máa ń ṣe Thanksgiving àwọn náà sọ gbogbo nǹkan tó Ọlọ́run ṣe fún wọn nínú ọdún yẹn nǹkan tó ń dúpẹ́ fún tó wà grateful fún ṣẹmọ̀ wọ́n wá ṣe àkáǹtì gbogbo ẹ̀ David sọ pé lọ́jọ́ yẹn nígbà tí gbogbo wọn bá wá pé yẹn ẹ wá rí pọ́lọ́run ti dé wọn ní adé abundant adé ọ̀pọ̀lọpọ̀ everywhere akànkún ni pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run pèsè fáwọn èèyàn gbogbo ẹ̀ akàn lọ jaburata ni so pé tọ́lọ́run bá dé tó bá dé èèyàn ní adé favour tó bá dé èèyàn ní adé ọ̀pọ̀ yìí gbogbo nǹkan láti January to time yìí èèyàn méjì lè má rí nǹkan kan tó ṣe wojú Ọlọ́run fún o ṣùgbọ́n téèyàn bá gbàdúrà yìí pé Ọlọ́run ìwọ tó máa ń fi oore rẹ dé ọdún lé adé kọ́dún yìí tó parí Olúwa fi oore rẹ fi dé mi lé adé crown of favour ló ń jẹ́ bẹ́ẹ̀ o crown of favour èèyàn kàn máa rí àánú gbà ní téèyàn bá gbà á ní gidi tó dẹ̀ gbà á gbọ́ ni o ẹ rí i pé by December gbogbo nǹkan téèyàn ti rò pé àkótí ẹ̀ lè ṣẹlẹ̀ nínú ọdún yìí gbogbo èèyàn á dẹ̀ rí gbà lórúkọ Jésù o so very powerful verse 11 yẹn David sọ pé ìwọ fi oore ó fi dé ọdún lé adé ọ̀rá wa ń kán nípa ọ̀nà rẹ gbogbo ọ̀nà ibi tó jẹ́ pé àpòrò ni àbí kí ló máa ń pè dry land ibi tó jẹ́ pé kò yẹ kí kankan hù bẹ́ẹ̀ gbogbo nǹkan á dẹ̀ hù bẹ́ẹ̀ á dẹ̀ hù tó jẹ́ pé kò tiẹ̀ ní sí space bẹ́ẹ̀ gbogbo ẹ̀ á wá hù gbogbo ẹ̀ á wá pọ̀ lọ ní rẹpẹtẹ bọ́lọ́run ṣe máa ń ṣe nìyẹn o Ọlọ́run ọ̀pọ̀ ni o Olódùmarè ni ọba tó lóhun gbogbo lódù tó dẹ̀ máa ń fún àwọn ọmọ rẹ̀ òun lọ́lọ́run so David sọ wípé kò tiẹ̀ mọ́tà káṣẹ̀ sọ pọ́nú tiẹ̀ ti fẹ́ parí ẹ̀yẹ képe Ọlọ́run ṣe ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó máa ń fi oore rẹ̀ tó máa fi ń di ọdún adé gbé Olúwa dé adé yìí lọ́dún fún mi dé adé yìí ọdún yìí kó tó lọ Olúwa dé ládé fún mi Olúwa dé ládé fún gbogbo wa lórúkọ Jésù. So verse 12 ó wá sọ wípé pápá tútù aginjù nǹkan nínú aginjù ni o kò sẹ́ni tó lọ ta ọbẹ̀ kò sẹ́ni tó lọ ṣe o ṣùgbọ́n gbogbo rẹ̀ pátápátá ni èso wà
bẹ́ẹ̀ ló ní àwọn ẹran pọ̀ sí rẹpẹtẹ ni. Àwọn òkè kéékèèké wọ́n wá ń fi ayọ̀ wọ́n fi di ara wọn lé àmúre because àwọn òkè kéékèèké yẹn gbogbo wọn ló ní nǹkan gbogbo nǹkan táwọn èèyàn wá táwọn òkè yẹn fúnra wọn nílò gbogbo ẹ̀rọ lọ́run pèsè inú àwọn òkè kéékèèké gan ni wọ́n wá ń dùn wọ́n fi ayọ̀ wọ́n fi di ara wọn wọ́n fi dì ní àmùrè ní verse 13 ló wá sọ pé agbo ẹran ni a fi wo pápá tútù náà ní aṣọ ìmọ̀jì Ọlọ́run fi agbo ẹran bẹ́ẹ̀ràn yẹn ṣe pọ̀ tó ní Olúwa dẹ̀ fi pápá tó tutù yẹn ó fi agbo ẹran ó jẹ́ kó pọ̀ débi kó wá dàbẹ̀ ní kó wọ pápá yẹn ní aṣọ kò sí space kankan Olúwa jẹ́ kí àwọn ẹranko yẹn ó jẹ́ ká sóòpọ̀ tó jẹ́ pé ó kọ́ tẹ bá ń wò wọ́n á dàbẹ̀ ní pé Ọlọ́run kàn wọbẹ̀ ní aṣọ ni bí wọ́n ṣe pọ̀ tó ṣẹ̀mọ̀ kó sọ pé gbogbo cattle on 1,000 hill òun ló ní gbogbo ẹranko òun ló ní Psalm 50 verse 10 mo rántí gbà tá a ṣe Psalm 50 verse 10 ó ní nítorí gbogbo ẹran igbó ní tèmi àti ẹran kẹran lórí ẹgbẹ̀rún òkè mi ni mo ní àwọn ẹranko tá àti ẹ̀ tí ìmọ̀ pé ó wà ní igbó Job sọ pé àwọn tójú ò tí ì rí ibi téèyàn ò tiẹ̀ tí ì dé níbi tójú ò tí ì dé ó pọ̀ rẹpẹtẹ that is the God that we serve ó ní agbo ẹran lè a fi wọ pápá tútù náà lé aṣọ àfonífojì lè a fi ọkà bò mọ́lẹ̀ àfonífojì gbọ́n nínú valley fún ara ìgbọ́n ọkà bò bẹ́ẹ̀ ni ọkà kò sẹ́ni tó gbìn o wọn gbìn kankan síbẹ̀ ọkà ó dẹ̀ bo gbogbo bẹ̀ lọ that is God abundance that's God ṣẹlẹ̀ ó ní gbogbo wọn máa ń hó fún ayọ̀ wọ́n ń kọrin pẹ̀lú wọ́n ń hó fún ayọ̀ wọ́n ń kọrin pẹ̀lú nígbà tí mo bá ka fẹ́ẹ̀sì tẹ́lẹ̀ tí mo máa ń rò ó pé báwo ni àwọn ìfẹ́ tó dì àti ẹran tó ti lọ́mọ hó fún ayọ̀ ọ̀sìgbà tí mo gbọ́ pé tí mo ní brọ́dà tí wọ́n ti sáàpù tí gbogbo ìjọba ti dàgbà tí mo máa ń ṣe pé wọ́n lọ́bi kọ́kọ́ wọ́n ti rẹ̀ para wọn wá ń ṣe high praise brọ́dà yẹn sọ pé láàárọ̀ ọjọ́ kejì àwọn tó kidnap wọn àwọn ti pa àwọn tó jọ kó dídé bẹ̀ ọ̀bọ̀ tó wọ́n sì fa orí ẹ̀ ni wọ́n ti pa òun sì wà ó sì jókòó ó sì dúró wọ́n dì í lọ́wọ́ ó nígbà tó máa fi di àárọ̀ ọjọ́ kejì gbogbo igi tó wà ń bẹ̀ ń ṣe náà gbájú tán bẹ̀rẹ̀ sí ní jó ó ní àwọn kidnapper yẹn nígbà tó wọ́n gan rí igi tó ń jó ó ní serious ijó ni o àti gbogbo ewéko wọ́n dẹ̀ ń kọ́ orin torí yẹn jẹ́ jù gan tí wọ́n dẹ̀ ń jó torí pé church ń ṣe high praise wọ́n ti tira wọn pé kò sẹ́ni tó máa lọ bìkan gan wọ́n ń ṣe high praise pé 48 hours àwọn gbọ́dọ̀ gbọ́ bí brọ́dà yìí kó jáde minister of God ni nígbà táwọn kidnappers rí igbó tó ń jó àwọn fúnra wọn gan túlẹ̀ àwọn kidnappers gan sá bí brọ́dà yẹn ṣe escape nìyẹn bó ṣe jáde so tí bá tí mo wá kákiri lálẹ́ àná mo ní Ọlọ́run aṣóòótọ́ ni àwọn koríko àwọn tree gbogbo igi wọ̀nyí àwọn náà ń jó ṣe mọ̀ so ẹ jẹ́ kí n conclude pẹ̀lú pé gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ o ẹ tó bá sọ pé òun ò lẹ́ṣẹ̀ ó ń tọrọ ẹ̀ ní o ṣùgbọ́n tá a bá ti gba Jésù Kristi sínú ayé wa tá a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa Olúwa á sì dáríjì wá Olúwa á sì fi ẹ̀jẹ̀ rẹ̀ á fi wẹ̀ wá mọ́ bí Dáfídì sọ ní verse 2 Olúwa á fi ẹ̀jẹ̀ rẹ̀ á fi wẹ̀ wá mọ́ àwa náà á wá di àtúnbí á di ẹni tó lè súnmọ́ Ọlọ́run á wà ní àgbàlá Ọlọ́run gbogbo bẹ́nẹ́fìtì tó tọ́ sí àwa ọmọ Ọlọ́run gbogbo ẹ̀ la máa rí nínú tẹ́ḿpìlì Ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá sì ń fẹ́ ayé tó sì ń fi ẹ̀ṣẹ̀ tó sì fi ń ṣeré ẹni tó bá ti ń fẹ̀ṣẹ̀ ṣeré kò lè súnmọ́ Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀ mímọ́ lọ́lọ́run ẹni tó bá ti ń ṣẹ̀ kò lè súnmọ́ Ọlọ́run so tó bá mọ̀ wípé o ò tí ì ní relationship pẹ̀lú Jésù Kristi yìí o kàn ń lọ church ni o ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe o ń gbà àwẹ̀ o ń ṣe gbogbo ẹ̀ o tiẹ̀ ní title o ń jèrè ọkàn pàápàá gbogbo ẹ̀ ló ń ṣe ṣùgbọ́n ìwọ fún rẹ gan mọ̀ pé o ní relationship pẹ̀lú Jésù Kristi ẹni tí ò bá ní relationship pẹ̀lú Jésù Kristi kò síbi tó ń lọ ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún wa in the beginning God
níbẹ̀rẹ̀ Ọlọ́run ni o, ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan Ọlọ́run ni, kò sí nǹkan tá a lè ṣe téèyàn ò bá tí ì fi tọlọ́run yìí ṣe níbẹ̀rẹ̀, kó kọ́kọ́ ní relationship pẹ̀lú Ọlọ́run. Gbogbo eléyìí tó kù irọ́ ni o. Bó tiẹ̀ ṣe 100 years fọlọ́run kò gbé ẹ wọ ìjọba ọ̀run o. Bó kọ́ chọ́ọ̀chì fọlọ́run tó di general overseer kò gbé ẹ wọ ìjọba ọ̀run o. Àfẹ́ tó bá ní relationship pẹ̀lú Jésù Kristi yìí, tó gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, òun nìkan la kọ orúkọ ẹ̀ sínú ìwé ìyè o. Òun nìkan ni o. Àti pé bóyá o ti gba Jésù Kristi tẹ́lẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà, ṣé wàá pé ọmọ onínàkúnà, ó gba gbogbo nǹkan ẹ̀, ó kúrò lọ́dọ̀ bàbá ẹ̀, ó ní bàbá òun fẹ́ lọ bẹ̀rẹ̀ ayé ti tòun, òun náà fẹ́ ṣe ayé ti tòun, ṣùgbọ́n nígbà tó lọ, gbogbo nǹkan tó kó lọ, nígbà tí gbogbo ẹ̀ tó ń bẹ́ lẹ́jẹ̀ jẹun ni, bó tó fún rẹ̀ ronú ara ẹ̀, ó ní, mo lè padà sọ́dọ̀ bàbá mi. Ìyà tóun jẹ yìí kò ní ìdí kóun máa jẹ. Bàbá òun fún àwọn ẹrú, ó ń fún wọn lóúnjẹ. Tóun bá padà sọ́dọ̀ bàbá, tóun bá sọ pé bàbá mi, mo mọ̀ pé nǹkan tí mo ṣe wípé kò dáa, ẹ̀yin ẹ dáríjì mí, ẹ̀yin ẹ tún gbà mí, bàbá mi á dẹ̀ gbà mí. Lóòótọ́ ọmọ yẹn dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Nígbà tó ń bọ̀ kó tẹ̀ tó di pó délé, bàbá ẹ̀ ti wá dúró sọ́nà, ó ti wá dúró sọ́nà dé. Inú bàbá ẹ̀ sì dùn, ó sì gbà á. Olúwa ṣetán àti tún gbà ọ́ padà. Kò ní fi ṣe ibi tó ti lọ, kò ní fi ṣe nǹkan tó ti ṣe. Padà wá, tún padà wá jẹ́rìí pé Olúwa, mo mọ̀ pé mo ti ṣẹ̀, mo fẹ́ padà. Èmi náà tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní rìn ní ọ̀nà yìí. Mo fẹ́ máa gbé nínú tẹ́ḿpìlì rẹ. Lọ́jọ́ náà èmi náà fẹ́ bá ọ jọba. Zoe life yìí èmi náà fẹ́. Kó jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jọba bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Ẹni tó bá sọ pẹ̀lú ẹnu rẹ̀, tó dẹ̀ fi gbogbo ọkàn rẹ̀ tó fi gbàgbọ́, tó ń tẹ̀lé Jésù Kristi, tó fi gbogbo ayé èṣù ẹ̀ṣẹ̀ tó fi sílẹ̀, lọ́jọ́ náà á ríra, á yọ̀ mára wa.